àwọn àfáàní o Yorùbá wọn ní ká gbẹ́ kòtò ọ̀tá mọ́ wọn torí àmẹ́ni tí ó jì sí ẹ̀yin lẹ́rí lẹ́fìrá yín sípò bí ìgbà pé ẹ ti rí tíà tẹ́nìkan kò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tírú wa yìí ti kọ́ nínú tíà láti 20 years tí wọ́n ti bí ọ̀pọ̀lọpọ̀ míì nínú yín ẹ bóde ẹ fọ́ta. ẹ̀kọ́ mi ta ti rí wọ́n ti bí ẹlòmíì nínú ẹ̀yin tẹ̀ ń pera yín láàfà yìí wàláhì rọ́bùlì kàbà. ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ aṣọ́jà sàn ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ aṣọ́jú ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àhọ́bọ̀ ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àgbẹ́jù tí máa kámú èrè ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àgbẹ́jù tí ìbá ṣe pẹ́yìn lẹ́bẹ̀rẹ̀ àgbẹ́jù àwọn àfọ àwọn alánàá wọ́n dé wọ́n bá bàbá aláwo wọ́n dẹ̀ bá bàbá aláwo ṣe pẹ̀lú fífọ́ náà mọ̀ wọ́n kì í ṣe èbú kì í ṣe pé àlàyé ní àlàyé máa ń tún nǹkan ṣe ní àlàyé ìbá nǹkan jẹ́ àbẹ̀ tó bá gbé èbú dání àtẹ̀pè yóò máa bà nǹkan jẹ́ ni kò lè tún nǹkan ṣe. gbogbo ayé ló gbà yí pé ṣèbí sánmọ̀ là ń wò lókè yìí ẹnìkan ló dá gbogbo ayé ló gbà yí pé ilẹ̀ tá ń tẹ̀ yìí ẹnìkan ló dá ilẹ̀ ta lẹni tó dá sánmọ̀ àti ilẹ̀ anybody mẹ́ ìpín Ọlọ́run ni ẹ̀yin lẹ dé tẹ̀jú kálukú ikú wì bàbá awúláwo ní ọ̀wá sọ pé kò sẹ́ni kankan tí ó bóde tí ó pín ògùn ló dá sánmọ̀ láíláí kò sẹ́ni tí ó sọ pé Ọya ló dá ilẹ̀ láíláí kò sẹ́ni tí ó sọ pé Ọ̀ṣun ní sọ òru dọ̀sẹ̀ ní sọ̀sẹ̀ dòru anybody wọn náà gbà yí pé Ọlọ́run ẹnìkan ní bẹ tó dá sánmọ̀ tó dá ilẹ̀ tó dá èmi tó dá ìwọ but Yorùbá ní àìfẹ̀lẹ̀ kíbòsí láìfẹ̀lẹ̀ jó. àdísì kúdísì dẹ̀ ní fáàrì fún ní kọ́bílà àǹtà àbùdù ni wọ́n mi ń lamu yàrá fún ní fákẹ́fà yà àbùdù ni Olúwa ní ẹ̀ mọ̀mí kẹ́ tó máa sìn mí tẹ́ ẹ̀ bá ti mọ̀mí ẹ̀ lé mọ̀mí sìn àwọn ará wọn àfẹ́ wa ń pariwo ogun sẹ́sìn Islam sẹ́sìn wàhálà ni sẹ́sìn ìjà ni kí ló fẹ́ fàjà kí ló yọ fàjà láàrin wa ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà nítorí ipá àlè farabalẹ̀ ṣàlàyé fúnra wa àwa di ọ̀tá ara wa. ó ní iye oṣù ó ní iye ọdún tẹ́yìn àfáàtà fi tírìtì jálàbí o ṣé wèrè mi ni kí ni jẹ́ jálàbí the meaning of that jálàbí that is business ni jẹ́ jálàbí iṣẹ́ ọ̀rọ̀ lójú ẹ̀ ní ìṣẹ́bí ni wọ́n fi rọ́pò gbogbo àfa sẹ́ni ọba tí wọ́n á já àfa àpọ̀nbélé ṣé ẹ̀rọ pa àfọ òníṣẹ́ lọ ni ẹni ó jí àfa tí ń kọ́ ọmọ ní kéwú ẹ tún ní òníṣẹ́ lọ́wọ́ èyí jẹ́ tíṣà ẹni òníṣẹ́ lọ́wọ́ ẹni ó jí àfa tí ń ṣe wáàsí lẹ́kṣọ́rà ẹni òníṣẹ́ lọ́wọ́ ṣẹ́ṣẹ́ kẹ́kọ̀ọ́ jà yẹn ni àwọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n wí ẹ̀yin àfa alábòsí ilẹ̀ kó bóde lẹ̀ ń wí ẹ̀yin àfa oníkèéta ilẹ̀ bóde lẹ̀ ń wí ẹ̀yin lẹ̀ ń bínú oríire ọmọlàkejì ṣé ẹni tí ó bá ti kàwé sí ò lè soríire ni ṣé ẹni tí ó bá ti ṣiṣẹ́ ìjọba sí ò lè dáa fún ni àrísìkù yáàtì wà ìlàmúyẹ́sì ẹ̀sọ́ ìbù kátìmọ́n wàláàkín ṣúkìdì lè mọ́rí màkìtúbù. gbogbo oríire tí ìrìn ẹ̀dá kọ̀ọ̀kan ṣe mákìtúbù Olódùmarè alágbára ti kọ sínú ayé ẹnì kọ̀ọ̀kan. gbogbo àwọn àfẹ́ lọ ajé ṣe pẹ̀lẹ́ ẹ̀yin àbá tẹ́ bóde tẹ́ máa pọ̀ lóògùn ẹ máa pariwo wàhálà ìjọ ogun wo lógun wèrè gan ogun ológun orí burúkú tẹ́ ń pariwo ọ̀lẹ́dẹ̀ ní ìtàlẹ́dájà tẹ́ bá gbẹ ẹlòmíì létí kan jọ́kẹta ní òtò jí kí ẹnu báàgì ìrẹsì di 100,000 abọ́dá gàrí di 1,500 ara bẹtrol ní 1,200 àfimọ̀ sọ
káfínú konú bó làárọ̀ ṣe dé wá àwa dojúkọra wa ẹ̀ ń bára yín jà ọ̀rọ̀ ẹ̀sìn ṣó yẹ kó dogun ni ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ kó dogun Ọlọ́run tó dá mi òun ló dá ẹ kò séyìí tó kàn wá débi kò dìjà ọ̀rọ̀ ẹ̀sìn ṣó yẹ kó dogun ni. Àlàyé ẹni tí ó fi sùúrù ṣàlàyé ni ò sí mọ́ ó bùrìyàsà gbogbo rẹ̀ àwọn tí wọ́n wà nípò kí wọ́n ṣe wá sí ẹ̀mí ìfẹ́ mo fẹ́ jẹ́ number 1 mo fẹ́ jẹ́ leader mo fẹ́ jẹ́ leader ẹ̀dẹ̀ fi ń ba nǹkan jẹ́ kò sẹ́ni tó fẹ́ back. Okay fine nígbà tí ẹ̀sìn Islam tẹ́ doríṣiríṣi ìjọ ọ̀tọ̀ ní Nawairudini Ansarudini Islaudini Nakomio Tabligu MSS Sumuratul Mumini Ahmadiyya Sabadanji Nesfati Koribu Alusuna nígbà gbogbo ẹ̀kún yẹlẹyẹlẹ ọ̀yá ẹ sọ ìfọ̀kànbalẹ̀ àti ìdùnnú gan àti progress tá a rí. Àwọn kan ní wọ́n láwọn ní Alusuna wọ́n ní gbogbo ará yòókù ọmọ ẹsẹ̀ mọ́ wọ́n create ní wọ́n work with everybody wọ́n work with everybody. Gbogbo ọ̀nà tó ní pé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n tó dàbí ìgbà pé wọ́n fi useless Islam ẹ̀yin náà lákàlẹ̀ ẹ̀yin náà lè fi kéta lẹ̀ ń wí tí ọ̀tọ̀ ẹ̀yin lẹ̀ ń wí tí ọ̀tọ̀ lẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ẹ̀ lè kó nínú Islam látara ọ̀rọ̀ ọbú tí jáde lẹ́nu yìí èèyàn wẹsẹ̀ ṣe lọ́sọ̀dí kèfèrí ṣé bọ́n lọ́la rẹ̀ tó fọṣẹ wẹ̀ ẹ̀yin náà dẹ̀ ń wẹsẹ̀ ẹ̀pọ̀lú ọ̀sẹ̀ kòkòrò ẹ̀pọ̀lú ọ̀sẹ̀ ẹ̀bẹ̀ ẹni ò sì ti jọ́sẹ̀ yọnu ìbọn lọ́sẹ̀ kòkòrò wá wà ní Kùránì ọ̀tọ̀lẹ́wí yóò fà á ẹni ò sì ti jẹ́ jálàbí lárúbáwá dẹ̀ ní jálàbí èèbó rẹ̀ ní bísínẹ́sì Yorùbá rẹ̀ ní iṣẹ́ bẹ́ẹ̀ bá ń sọ̀kadà jálàbí ní í ṣe mẹkáníìkì jálàbí ni bíríkìlà jálàbí ni káfíńtà jálàbí ni dírẹ́fà jálàbí ni àgbẹ̀ jálàbí ni ọ̀tọ̀lẹ́ kẹta náà dẹ̀ ni torí ipa ẹ̀fẹ́ lóòdù àwọn kan sórí rúkìá ẹ wá áǹgì àwọn èèyàn sí di rúkìá àwọn èèyàn wá ń wọ́ ọlọ́ọ̀dọ́ wọn kéèsì míì tí ó kọjá 50,000 wọ́n gba 300,000 lọ́wọ́ ẹlòmíì 350 gbogbo yìí lẹ da lágùnmu tán gbogbo yìí lẹ da ti ń kàgbó ẹdẹ ń tírìtì jálàbí kí lẹ fi ń kàgbó sí ìṣèwé àtẹgbò ni ara tẹ fi dá wàhálà lẹrẹ. ìyẹn náà mú àwọn babaláwo sọ pé àwọn àbá tí bá ti ń kúṣẹ́ tí bá ti ń jáwé ó ti di babaláwo dey play lọ́nà wo ṣé bá a jọ wà lábẹ́ sọ́mọ̀ ni ẹni ọba mọ̀ tí ẹ bá ń fẹ́ wéṣẹ ní ọ̀lọ́ ọjà ẹni ọba mọ̀ tí ẹ bá ń fẹ́ gbòòṣe yọ̀ lọ wà nínà. gbogbo àwọn àfáà ẹ jọ̀ọ́ ẹ má fẹ́ nu pin ogun mọ́ ẹ má dẹ̀ torí pé kẹ́yìn ó lè da ẹ wo wàhálà tẹ dálẹ̀ nísìn gbogbo àwọn bàbá tí ń ṣiṣẹ́ àná tí ẹ ṣe wàhálà ní Islam ṣé bí lọ́pọ̀lọpọ̀ yín bóde tẹ̀ lálàṣẹ wọn tẹ̀ bú wọn. òkè àwọn oníṣẹ̀ṣe wa ń sọ̀rọ̀ nísìn ọwọ́ àjọ ká wa lára ó ń jẹ́ ìbànújẹ́ fèmí náà o torí orin tí wọ́n ń kọ́ kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì kọjá báwọn. kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n gbà fi pé Ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ àmọ́ amúkun ẹrù ẹ wọ òkèlè ń wọ ẹ̀wò sàlẹ̀. Mr. ìgbìyànjú ọ̀rẹ́ mi ẹja lọ ṣe sùúrù kọ̀ǹdíṣàn tí anybody yìí tẹ̀ ń gbà fọ ọgbọ́n Ọlọ́run ya ó ti pọ̀ ju ẹjọ́ ẹja ṣe sùúrù ìgbìyànjú ṣèbájọsọ wa ní pé a fẹ́ dẹ́kun wàhálà sẹ́ni tó bá fẹ́ parí ìjà sí àmọ́ ìjà ni
ìgbìyànjú afẹ́jọ parí ìjà ni ìgbìyànjú aláfẹ́jọ mú sẹ́túmẹ́ǹtì wá síbi ẹ̀sìn ni sẹ́ni ọba fẹ́ parí ìjà sọ yóò tó jà ìgbìyànjú ọ̀rẹ́ mi akó odidi mọ́sáàsì ìgbìyànjú odidi mílíọ̀sì lówó ẹ̀ bẹ́ẹ̀ mílíọ̀sì lówó ìgbìyànjú ni mọ́sáàsì tá a kọ́ ṣebí nítorí ká lè ṣe ṣọ̀kan ni Àkànbí ọlọ́ba Àkànbí ọlọ́ba Àkànbí ọlọ́ba ọmọ ọba ìjagun bí ẹrú Àkànbí ọlọ́ba ọmọ ọba ìjagun bí ẹrú o dẹ́dẹ́ mẹ́ràwó ọmọ ọba kì í jagun bí ẹrú èyí tí tẹ́nibọ́dì yìí ṣe kò sí kankan tá a fẹ́ gbà bẹ́ẹ̀ tá a bá ti ẹ̀rọ yìí pé kò sẹ́ni tẹ́nibọ́dì ò jù lọ kò sẹ́ni tẹ́nibọ́dì ò lè yájú sí Olódùmarè. Mr. Kẹ́hìndé Agbala Gabriel àbúrò ní sí alhamdulilayi alhamdulilayi I'm okay sir, thank you sir, God bless you. Ọlọ́run ní fi sílẹ̀ àwọn tí wọ́n mọ ìdí tí mi fi sílẹ̀ láì bí ijọ́ mélòó kan nu. Ajínigbé Akànmú, thank you my baby. Àkànbí ọlọ́ba dẹ́dẹ́ mẹ́ra wo àkókò tí wọ́n lájọ́ wáyé èyí tá a jọ dẹ́wò lákòókò wa kì í ṣe tẹ̀tọ̀ dáa. Àkànbí ọlọ́ba ọmọ ọba ní ọmọ ọba ìjagun bí ẹrú ọmọ ọba ìjagun bí ẹrú ọmọ ọba ìjagun bí ẹrú. Mo mọ̀ yí pé wọ́n gẹ́gẹ́ mọ pàtàkì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àkànbí ọlọ́ba ọmọ pàtàkì ànábì o wàláì mo mọ̀ kó ọmọ pàtàkì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Muhammadun ashrafu kauneni wa sakale ní wàlẹ̀ fọ́rí kẹ́ni mẹ́ni orí mi wá mi ní ajá mi ìjà ló dé lórí dòwe Àkànbí padà ń bẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ Àkànbí ọlọ́ba mo dẹ̀ mọ̀ pé ọmọ pẹ́ nìkan bẹ tó jẹ́ pé òun ló dá ayé òun ló dá ọ̀run. Àmín àmín Ọlábọ̀dé Olúbùnmi àbúrò ní ṣe Àkànbí ọlọ́ba mo mọ̀ pé ọmọ pẹ́ nìkan bẹ tó jẹ́ pé òun ní ń pàṣẹ ayé tí ń pàṣẹ ọ̀run wàláì mo mọ̀ pé ọmọ àmọ́ ìjà ló dé lórí dòwe orí ìta wa ń kọ yìí kò tó kankan nínú ẹ̀sìn kankan o kò tó kankan sílẹ̀ Yorùbá torí pé gbogbo èèyàn lálẹ́ pé tí ọba bínú kó bínú àtẹ̀mí àtẹ̀yìn àjọ̀lájú bára wa nu ayé yìí ni ọlọ́mọ ti pa wá báyìí á kú bẹ́ẹ̀ lójijì náà ni ẹnìkan ló dá wà tá a fi bára wa láyé ìjọ tó bá ṣe tó fẹ́ mú wa kú bẹ́ẹ̀ kò ní sọ ṣé gbogbo ọ̀ràn rẹ tó ń kálukú ṣe yìí ṣe lálọ́ jábọ̀ Àkànbí lákò dínú kó wà níyà dínì ẹni ọba fẹ́ máa bọ eégún kó máa bọ ẹni ọba fẹ́ máa bọ Ọ̀ṣun kó máa bọ ẹni ọba fẹ́ máa bọ Ọya kó máa bọ ẹni ọba fẹ́ máa bọ Ṣàngó kó máa bọ mo sábà yìí pé ó ń kálukú gbà yìí pé gbogbo àwọn tá à ń sọ yìí ẹnìkan ló dá àwọn tí ì sí Allah ẹnìkan ló dá gbogbo wọn tí ì sí Allah Ànábì wa Ìsá tí ṣe Jésù kì í sọ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í sọ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ni ẹnìkan ló dá gbogbo wọn. Àkànbí ọlọ́ba ẹjọ́ torí ìtọ́lọ́run mo rò ẹ́ kọ̀ǹdíṣẹ̀ tó ní kálukú ń gbà á kọjá pé àwa ara wa gẹ́ la dojú kọra wa tájọ́ ń búra wa dípò pé kí la fẹ́ máa búra wa sí ìyẹn mọ̀ tún mọ́ wọn lillahi mulku samawati wal ardi gbogbo tí jí ọlá sánmà àtagbára tí ń bẹ́ẹ̀ gbogbo tí jí ọlá ńlẹ̀ àti agbára tí ń bẹ́ẹ̀ Olódùmarè lónìí tá a bá já ewé tán tá a bá wọ egbò tán tá
tá a bá pọ̀ pọ̀ àwọn bàbá wa gbogbo àwọn àgbàlagbà àjọ tí wọ́n ti lọ Ọlọ́run bá ní kẹ́ wọn bí wọ́n ṣe mọ Ifá tó tí wọ́n mọ ọpọlọ tó tí wọ́n bá fi léyìn lọ́wọ́ wọ́n ní Olódùmarè ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ wọn tó kún nínú ọba tó ní wọ́n pé Olódùmarè ó jẹ́ kó rí bẹ́ẹ̀ torí wọ́n gbà yí pé ẹnìkan ló dá ewé àṣẹ ẹnìkan léwé fi ń hù àṣẹ ẹnìkan légbò fi ń dún. Àkẹ́bí ọlọ́ba mo rò ẹ́ ìṣọ̀kan ní ká ẹ jẹ́ ká wá ṣọ̀kan ọ̀rọ̀ etí ṣẹlẹ̀ yìí ẹ ní rí àgbà àfà kankan torí ẹ̀ pé kó wá máa dá sí pẹ̀lú pàbú yẹn àti ọ̀dún àfà náà tó ọmọ tí ń ṣe ẹ̀ẹ́dẹ̀ ní rí bàbá aláwo kankan àwọn tí ń jí àgbà tọ́jẹ́ pé wọ́n gbẹ́jú sídìí ìkíní ni ọ̀rẹ́ tí wọ́n bí sídìí ìkíní yìí tí ń jẹ́ bàbá wa wọ́n ní dá sí wóróworó yìí torí gbogbo àwọn bàbá yẹn mẹ́yìí pé ẹnìkan bẹ tí ń jí Allah wàláhì tàláhì wọ́n dẹ́ gbà bẹ́ẹ̀. wọ́n mọ̀ pé ẹnìkan bẹ tí ń jí Allah ìgbà fún yìí ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn baba aláwo oníṣègùn tàná ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn dàáfà ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn dẹ́lẹ́à. Akẹ́bí dẹ́dẹ̀ mẹ́ra wo kọ̀ǹdíṣàn tẹ́nibọ́dì ń gbà fa ọgbọ́n Ọlọ́run yáyẹ ìbínú Ọlọ́run ní ṣẹlẹ̀ sẹ́ni kankan ló wá o ní Nàìjíríà àdẹ̀ní rí ìbínú Ọlọ́run o gbogbo wọn lákà ìtàn Fáráò èmi ò tí ì rọba tó lágbára tó Fáráò kò tí ì sọba tó le tó Fáráò kò sí ìṣẹ́ntọ́ mọ ewé àtẹ̀gbò tó Fáráò kò tí ì tó lágbára nú ọba tó Fáráò ìrẹsì Ọlọ́ọ̀ni Fáráò dojú ogun kọ gbogbo alájọ ọmọ bíi títàn rẹ̀ parí sí Nàìjíríà ò ní parí rádaràdà kò ní parí rádaràdà ẹjọ kọndíṣàn táǹgbà ń fọ ọgbà ọlọ́yà ti pọ̀ burú gan subhanallah gbogbo ẹni tọ́jà yìí pé inú ní bí tí fi ń wí àwọn ọ̀rọ̀ tó burúburú ẹjọ́ ẹjá ṣe sùúrù Akẹ́bí ọmọ ọba ìjagun bí ẹrú ẹ ṣe sùúrù torí Ọlọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam wíwọ́n epo àbí tẹ́ ẹ̀rọ owó rà tánàbí òfin jí pátá mọ́ máa pẹ́ kí ìsẹ̀yìn oníṣẹ̀ṣẹ̀ lẹ̀ ń wí àwọn aláṣọgbẹnu àwọn àfáà kan ti wí ìkú wí àwọn tí wọ́n mọ kéwú tí èrò pa wọn mọ kéwú àwọn tọrọ Ọlọ́run òye tí èrò pa wọn lóye jù. Ta lọ́lọ́run àbọ̀ àwọn abdul asis ta lọ́lọ́run aleika ta lọ́lọ́run aleika tí olórí ní aleika ìyẹn ní pé ẹ ṣe pẹ̀lẹ́ ta lọ́lọ́run mo fẹ́ kó ṣe pẹ̀lẹ́ tẹ́nì kẹ́kọ̀ọ́ ọba pàtàkì lójú gbogbo wa ó yẹ kí Olódùmarè ọba alágbára pàtàkì ọba tí ń rọ òjò nígbà tó bá wù ọba tí ń rọ oòrùn nígbà tó bá wù ọba tí ń pajú ayé nígbà tó bá wù ọba tí ń ṣí ojú ayé nígbà tó bá wù ọba tó rotéètì ayé ní gbogbo ogun tó bí òdì ayé sí bó ṣe wù Olódùmarè tó dá ayé tí ò sí rẹ̀ ẹ̀dá kan tó ní dárin tán táwọn ara wa ọba nítumọ̀ síra wa ẹ jẹ́ ká jẹ́ kó Olódùmarè nítumọ̀ sí wa ẹjọ́ mọ́rọ̀ wí mọ́rọ̀ anybody etí ẹ̀ bá fẹ́ máa sìn lásìkò máa sìn sẹ̀mí Allah lèmọ́ ní àmì dàrú táyé sì kọ́ ní ọ̀dájọ́ kéde kọ́ ní ọ̀dájọ́ táyé àmì ẹjọ́ ẹ jẹ́ ká padà níbi ọgbà Ọlọ́run tá à ń fa àyà yìí mọ́rọ̀ yín ni.